yá ẹ̀yin lólùfẹ́ mi àwọn àgbà bọ̀ wọ́n ní etí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó máa gbọ́ àbọ̀ gẹ́gẹ́ bí òwe àwọn Yorùbá. yá ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad òun náà ni àṣìwà tí ẹ bá gbàgbé wọ́n lọ sí kóòtù lánàá lórí ọ̀rọ̀ justice for Mohbad. gbogbo àwọn tí wọ́n ṣàjì sí kóòtù lánàá tá a mọ̀ àwọn bíi Primeboy, Spending, Nurse, Sam Larry, Naira Marley, àwọn tí wọ́n ṣàjì sí kóòtù lánàá nìyẹn. But fún ìyàlẹ́nu kóòtù ti release àwọn kan ara àwọn tí kóòtù release ara wọn ni Primeboy wà tá a tiẹ̀ mọ̀ wípé yà ìyẹn ò tiẹ̀ ní ẹjọ́ jẹ́ ná bó ti lè wù kó mọ. But ara wọn náà tún ní Naira Marley wà o. kódà Sam Larry gan ò gbẹ̀yìn nínú àwọn tí ilé ẹjọ́ dá láre lánàá pé wọn ò ní ẹjọ́ jẹ́. bó tiẹ̀ ti lè jẹ́ pé gbogbo àwọn èèyàn pariwo ọ̀pọ̀ àwọn èèyàn pariwo pé no kò yẹ kí ilé ẹjọ́ tiẹ̀ release especially Sam Larry pé kò yẹ kí ilé ẹjọ́ tiẹ̀ release ẹ̀ because Sam Larry yìí ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ń búlì Mohbad tí Mohbad tó competition against ẹ̀ lọ sí alágbọ̀n nígbà yẹn tí gbogbo yín ẹ̀ bá gbàgbé. But to be surprised adájọ́ dá wọn láre wọ́n ní wọn tiẹ̀ ní ẹjọ́ kankan jẹ́ bó ti ń wù kó tilẹ̀ mọ́ wọ́n ní wọn tiẹ̀ ní ẹjọ́ kankan jẹ́ òun pẹ̀lú Naira Marley tí ẹ̀ bá gbàgbé pé Naira Marley náà òun pẹ̀lú Mohbad wọ́n jọ ní gbọ́n mi sí omi òtó kan but wọ́n ní kóun náà máa lọ sílé láyọ̀ àtàlàáfíà káàtẹ̀ gbà pé Primeboy ń tiẹ̀ gbogbo èèyàn ló ti mọ̀ wípé ìyẹn ò mọwọ́ kò mẹsẹ̀ kágbà pé bí wọ́n ti ṣe dá yẹn sílẹ̀ inú gbogbo everybody dùn sí yẹn but kí n má parọ́ fún yín lórí Naira Marley pẹ̀lú Sam Larry inú àwọn èèyàn dùn but kò sí nǹkan tá a fẹ́ ṣe because ìjọba ò rí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ pé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n bó tiẹ̀ ti lè jẹ́ pé gbogbo èèyàn mọ̀ wípé Sam Larry ó ń búlì Mohbad but wọ́n ní wọn ò rí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ pé lótìtọ́ ni. ok so ilé ẹjọ́ sì detain Spending pẹ̀lú Nurse ẹ̀yin tó lè fẹ́ mi ibi tọ́rọ̀ yìí ń lọ kò àfẹ́ yé mi mọ́ o. ilé ẹjọ́ ní Spending àti Nurse wọ́n ní ẹjọ́ jẹ́. kí ni ẹ̀sùn tí wọ́n fi kan Spending against Nurse? Ọlọ́run máa ṣàánú wa o má jà sóore ṣe o. ojú tèmi fi ń wò lèmi fi ń sọ̀rọ̀ yìí o ojú tèmi fi ń wò òun ni mo fi fẹ́ sọ̀rọ̀ yìí o. ẹ̀yin lólùfẹ́ mi ẹ̀yin tẹ́ ẹ gbọ́n jù mí lọ ẹ̀yin tẹ́ ẹ lóye jù mí lọ ẹ̀yin tẹ́ ẹ ní ìmọ̀ jù mí lọ ẹ̀yin náà lè fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section nǹkan tẹ́yin bá rí sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. wọ́n ní Spending sì lẹ́jọ́ jẹ́ wọ́n ní Nurse sì lẹ́jọ́ jẹ́ if care is not take orí Spending pẹ̀lú Nurse ni wọ́n máa da ọ̀rọ̀ yìí lé lórí o. ẹwẹ́ ẹ̀sùn tó fi kàn wọ́n. wọ́n ní báwo ni Spending ṣe máa gbọ́ pé ara èèyàn ò yá tí kò advice wọn pé kán gbé lọ sí hospital. ó wá ní gut láti pe nọ́ọ̀sì fún wọn. ẹlẹ́fẹ̀ mi ṣé àlàyé yẹn yé yín? ó wá ní gut láti pe nọ́ọ̀sì fún wọn. ó tún wá fẹ́ pe nọ́ọ̀sì fún wọn ó pe qualified nurse ó wá pe auxiliary nurse. wọ́n ní kí ló dé tí Spending ò direct wọn lọ sí hospital tó jẹ́ pé òun ló wá ń pe nọ́ọ̀sì fún wọn. nọ́ọ̀sì náà tó mọ̀ pé òun ò qualify tóun náà wá ń bọ̀ tóun náà wá ń treat òun náà lẹ́jọ́ jẹ́.
but ìbéèrè mi lélẹ́yìí tó ra àwọn kan tiẹ̀ ti ń sọ pé ṣé wọ́n fẹ́ yọ Wùnmí kò nú ọ̀rọ̀ yìí ni ṣé wọ́n fẹ́ sọ pé innocent ni Wùnmí ni ṣé wọ́n fẹ́ sọ pé Wùnmí ò mọ nǹkan kan ni ariwo yẹn ti ń pọ̀ gan o ariwo yẹn ti pọ̀ gan ẹni olùfẹ́ mi ẹ̀jọ̀ mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí ẹ̀yin àgbà náà lẹ́ni etí tó bá ń gbà lọ ó yẹ kó máa gbọ́ àbọ̀ fún àwọn olólùfẹ́ wa kọ̀ọ̀kan tí wọ́n ti mọ nǹkan tó ṣẹlẹ̀ òun náà la ṣe gbọ́dọ̀ share fídíò yìí kó lè circulate kó lè dọ́dọ̀ wọn ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ subscribe Ẹlẹ́yẹlé Global TV gbogbo ọjọ́ máa jẹ ìgbádùn ètò yìí ẹ̀yin náà rí báwọn èèyàn ṣe ń subscribe náà ẹ̀yin náà join ni wa ẹ join ní Ilé Aláyọ̀ kájọ máa jẹ ìgbádùn ètò yìí kí ni mo ń bá lọ ní wípé ariwo ti pọ̀ gan àìmọye àwọn olólùfẹ́ mi náà tí wọ́n ti ń sọ̀rọ̀ sí mi létí pé ṣé kò ń ṣe pé wọ́n ti yọ Wùnmí kúrò nínú ọ̀rọ̀ yìí torí pé kí ni àgbọ̀ pé wọ́n ti arrest sí Wùnmí àgbọ̀ pé wọ́n ṣe káàntì ẹni ṣáàgì sí Wùnmí lẹ́sẹ̀ Wùnmí mo ní ẹ ṣe sùúrù ṣé ra àwọn ìjọba tí wọ́n ti bẹ̀rẹ̀ kódà gan mo gbọ́ pé corona court gan ó máa open báyìí ní next week corona court tó ti pending láti last year ìsìn iná ẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n fẹ́ open ẹ̀ ṣé ra àwọn pípù yìí Ọlọ́run nìkan ṣo ló lè ṣe ìdájọ́ wọn kí ni mo bá lọ ni pé etí mi ti kún oríṣiríṣi àwọn tèmi náà ti sọ pé ṣé kò ń ṣe pé wọ́n ti yọ Wùnmí kúrò nínú ọ̀rọ̀ yìí ṣé kò ń ṣe pé orí spending àti nọ́ọ̀sì ni wọ́n máa da ọ̀rọ̀ yìí lé mo ní láéláé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ Wùnmí náà ṣì máa jẹ́jọ́ tiẹ̀ because tí kò bá mọ̀ nípa nọ́ọ̀sì tó ń bọ̀ CCTV camera tán ní kò ṣiṣẹ́ ẹ̀rọ ìfẹ́ mi CCTV camera ti àpíà o mo wo fídíò ibi tí Wùnmí tó ti lọ ṣílẹ̀kùn tó ti lọ ṣí géètì fún nọ́ọ̀sì tọ́jọ́ wọlé CCTV camera yẹn ó pìkì wọn ẹ̀rẹ̀ ògbàtà ti ń sọ pé àwọn wá CCTV camera yìí tán ní kò ṣiṣẹ́ kò sí ń bẹ̀ kò ṣe kinní kan ẹ̀yin máa wòran tinú ilé gan ṣì máa ṣiṣẹ́ ti 3 seconds video tí wọ́n sẹ́ndì sí Mr. Yomi Fabiyi full video ẹ̀ ó sì máa jáde ẹ̀yin máa wọ̀rì ẹ̀yẹlé ló ń bá wọn tàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀dìyẹ ti wá kẹsẹ̀ bọ̀ báyìí nsìn ó kàn wá dùn mí fún spending láti jọ́njọ́ yìí ó dákẹ́ ó sọ nǹkan kan but mo gbọ́ conversation ẹ̀ tó ní lọ́ọ̀yà òun ní kí òun má ti sọ̀rọ̀ pé tó bá tó àsìkò tóun máa sọ̀rọ̀ pé òun máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká sì fún ní benefit of doubt pé tí spending bá fẹ́ sọ̀rọ̀ ó ṣeé ṣe kó tú gbogbo àṣírí tó wà nídìí ọ̀rọ̀ yìí torí nínú interview spending tètè mo wò bọ́bọ́ coordinator yẹn ó ń bí ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan tí ó wà fantastic tí spending dẹ̀ ń dáhùn ó ń bi spending léèrè pé láti Ìkòròdú títí ẹ fi délé ó wà pẹ̀lú Mohbad ó ní yẹn ní good láti Ìkòròdú títí ẹ fi délé bí ìjà bí nǹkankan ó ṣẹlẹ̀ nínú mọ́tò ó ní good nígbà tẹ́ délé ó sì wà pẹ̀lú wọn nínú ilé ó ní good bí aago mélòó ló kúrò nínú ilé ń bẹ̀ ó ní bíi 9 o'clock ó ní good kó o tó kúrò nínú ilé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní Mohbad àti Wùnmí wọ́n tún ṣì ń continue argument yẹn náà ó ní but that is normal bó ṣe ń argue wọn nìyẹn time to time pé always bó ṣe máa ń jà nìyẹn bó ṣe máa ń argue nìyẹn wọ́n tún wá ń bi Spending lérè pé nígbà wo ni the last time tó rí Mohbad gbẹ̀yìn nígbà wo ló tún wá rí ó ní 9 o'clock tóun ti kúrò nínú ilé ẹ ní ọjọ́ Monday lòun ti rí Mohbad gbẹ̀yìn ó ní the next tóun tún máa tó rí Mohbad lòun gbọ́ pé wọ́n rọ̀ kẹ́ lọ sí ilé ìwòsàn ìgbà tóun dé máa débẹ̀ òkú ẹ̀ lòun bá ó ní that is ìgbà tóun rí gbẹ̀yìn ṣe rí pé Spending náà ó sì ní ó mọ a lot nínú ọ̀rọ̀ yìí Spending my advice for you ẹni olùfẹ́ mi ò mọ èrò kan títí yín o but èrò kan títí mi ni pé tí Spending ò bá jẹ́wọ́ níbi tí ọ̀rọ̀ yìí gbé dé ọmọ Wùnmí yìí ó ti capture ṣé bẹ́ẹ̀ rí bó ṣe capture àdúrà náà tó ní tí autopsy àti toxicology bá jáde tán bá sọ wípé wọ́n rí poison bẹ́ẹ̀ àdúrà nìkan hold responsible because òun ló ṣe oúnjẹ gbẹ̀yìn lálẹ́ ẹjọ́ yẹn ṣe rí pé tó bá jẹ́ pé wọ́n find
anything nínú ara Mohbad tó relate mọ́ májèlé ṣe rí pé ó ti pùtì àdúrà sí wàhálà bẹ́ẹ̀ yẹn tẹ́ẹ̀bà gbàgbé bá a ṣe ń sọ bọ̀ láti ilẹ̀ tá a dẹ̀ ń sọ tá a tún ṣe máa sọ Wùnmí ní nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ Wùnmí ní òun ń dáná ni nọ́ọ̀sì fi ń fún Mohbad lábẹ́rẹ́ náà òun kọ́ ló tún ń dáná mọ́ ó tún ti di àdúrà ṣe rí bí ọmọ Wùnmí yẹn ṣe rí Wùnmí fún ara ẹ̀ náà ó expert mo dẹ̀ tún mọ̀ pé ó máa tún ní àwọn expatriate àbí báwọn àwọn eléyìnbó ṣe máa ń pè tó tún expert ju òun lọ ó máa ní wọn lẹ́gbẹ̀ẹ́ tó tún package gbogbo bó ṣe máa sọ̀rọ̀ fún because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wo nǹkan tó ti ń delay spending lórí àti nurse fẹ̀kọ̀ tẹ́lẹ̀ a gbọ́ pé nurse ti disappear now nurse tó ti jáde báyìí ṣe rí pé ọ̀rọ̀ yẹn ó ti ní kélẹ̀ gínú but ẹ̀kọ́ ti ń fojú múmu hàn now kò sáriwo lórí Primeboy mọ́ báyìí kò sáriwo lórí Naira Marley mọ́ báyìí kò sáriwo lórí Sam Larry mọ́ báyìí ṣe rí wípé ọ̀rọ̀ yẹn ti níyanjú bọ̀ díẹ̀díẹ̀ ok a máa wá mọ àwọn tó fẹ́ focus àwọn tá a máa focus now spending lọ̀rọ̀ wà lórí ẹ̀ báyìí pẹ̀lú nurse tí spending náà bá wá gọ̀ àti nurse fúnra rẹ̀ gbogbo nǹkan táwọn náà mọ̀ kọ́ má táṣìírí sìn because tó bá ti tú àṣírí wàláì àwọn bíbí yìí ti ń fi ẹ̀wọ̀n rúmú o wọ́n ti ń fi ẹ̀wọ̀n rúmú torí níbi tí ọ̀rọ̀ ìgbédè yìí cash charges tó ń charge fún wọn wàláì wọn ò lè bọ́ ńbẹ̀ tí n bá kàn ní kí n máa kà fún yín ó máa gba time wọn ò lè bọ́ ńbẹ̀ ọlọ́run tí wọn ò bá jẹ́wọ́ nǹkan tó mọ̀ ṣé ẹ rí ná níbi tọ́rọ̀ ìgbédè yìí pẹ̀lú nǹkan tí wọ́n charge fún wọn lẹ́sẹ̀ yìí ẹ̀rọ ìfẹ́ mi tó ń bá padà jẹ́wọ́ náà kò ń ṣe kí adájọ́ má sì fìyà díẹ̀ jẹ wọ́n torí ẹ̀sùn tó kà sí wọn lẹ́sẹ̀ yẹn wọ́n ti ka ẹ̀sùn pé ó mọ̀ ń pa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Mohbad because o kì í ṣe nurse o kì í ṣe doctor o gbọ́ parí èyàn ò yá instead kó direct wọn lọ sí hospital ẹ máa gbé lọ sí hospital now ìwọ wá ló lè bá wọn pe nurse o tún wá fẹ́ pe nurse náà o pe expert nurse o pe auxiliary nurse nurse náà wá kẹ́wùwọ̀ torí owó tán promise ẹ̀pọ́n máa fún òun náà wá ń bọ̀ gẹlugẹlugẹlugẹlu bá a dẹ̀ ṣe gbọ́ wọ́n ní clinic kò ju bí 5 minutes sílé Mohbad lọ clinic kò ju 5 minutes sílé Mohbad lọ real hospital correct hospital kò ju bí 10 to 15 minutes sílé Mohbad lọ wọn ò rí Mohbad gbé lọ sí clinic wọn ò rí gbé lọ sí hospital ẹni tó wá wà lọ́nà jíjìn ká tẹ̀ sọ pé irú nọ́ọ̀sì yẹn sìn ká nírú ẹ̀yìnkùlé ilé wọn ló ń gbé a ní bóyá torí pé ó súnmọ́ wọn ló jẹ́ kí wọ́n sáré lò pé kó sáré fi rescue ẹ̀mí ẹ̀ nọ́ọ̀sì tí ò sí nítòsí a gbọ́ pé wọ́n ní Kòtónú àbíbo ni wọ́n ti pe nọ́ọ̀sì wá kí yẹn tó máa bọ̀ ọ̀nà ibi tí nọ́ọ̀sì ti wá jì gan ilé ìwòsàn dẹ̀ súnmọ́ ilé ìwòsàn ó dẹ̀ súnmọ́ ilé Mohbad ilé ìwòsàn ó súnmọ́ ilé Mohbad wọn ò gbé lọ síbẹ̀ ṣe rí i pé àwọn adájọ́ gan tí wọ́n fún wọn ní ṣáàjìsì yẹn tí wọ́n náà yé wọn but ó wá kù sí spending lọ́wọ́ láti wá jẹ́wọ́ nǹkan tó mọ̀ lórí ọ̀rọ̀ yẹn ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin àǹtí mi ẹ̀yin bọ́dà mi tí spending ò bá sọ nǹkan tó mọ̀ kódà charges tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀ yẹn kò sí ohun tó ní kí spending máa lọ sẹ́wọ̀n ọlọ́run bọ̀ tó bá lè jẹ́wọ́ tó tètè tú àṣírí tó tètè mọ ibi tí fọ́ọ̀tì yẹn ti wá gangan ó ṣeé ṣe kí ìjìyà ẹ̀ dínkù but ẹ dé tọ̀rọ̀ yìí sílẹ̀ pé spending ò ní jẹ nínú ìyà yẹn kò sí bó ṣe lè ṣe torí n tó ti kà sí wọn lẹ́sẹ̀ yìí ẹ lọ́lùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ spending àti nurse tí adájọ́ ni wọ́n sì ní ẹjọ́ jẹ́ oṣù tó ń bọ̀ náà tún ní ìgbẹ́jọ́ wọn gbogbo bá tún ṣe ń jẹ́ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ but gbogbo ẹ̀yin tẹ́ ń kwáyà sókè pé bóyá wọ́n ti yọ Wùnmí kúrò Wùnmí ò lè bọ́nú eléyìí o Wùnmí wọn ò lè yọ Wùnmí kúrò nú eléyìí
láyé ẹ má jẹ́ ká lè rí jù ṣá but èmi mọ̀ wípé Wùnmí ò lè bọ́ nínú eléyìí torí mo mọ̀ wípé tó bá ti di pé wọ́n ti ń fi bèbè ẹ̀wọ̀n han àwọn spending àti nurse ẹ máa rí i pé ohun tó ń ké nínú oòrùn wọ́n máa mú jáde ẹ máa woṣẹ́ èyàn máa wòran a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ spending pẹ̀lú nurse tí adájọ́ ni wọ́n sì ní ẹjọ́ jẹ́ tí n bá tún gbọ́ any information lórí ọ̀rọ̀ justice for Mohbad ẹni olùfẹ́ mi ẹ ti mọ̀ mi ò ní hesitate láti mú wá fún yín mo tún padà bọ̀ ire o.